àbùkù ńlá rèé o àbùkù ńlá lẹ fi kan Ooni of Ife yìí o kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ àwọn kan sọ pé ṣèbí wọn ń dọ̀bálẹ̀ fún kábíyèsí kò ń ṣe pé lórí bóyá wọ́n ṣe bọwọ́ nìkan àmọ́ bí ó ṣe dàbí ẹni pé gọ́vnà Adeleke wọ́n snọ̀bù Ooni of Ife àwọn kan tiẹ̀ ní ṣèbí àwọn olóṣèlú lọ̀gá àwọn aláṣà àwọn kábíyèsí wo ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ o ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kí olóṣèlú tó dé ni àṣà àti ṣe ti wà nílẹ̀ Yorùbá ó dàbí ẹni pé a ti ń fi àṣà wa a ti fi ń tàfàlà a ti ń fi tradition wa a ti ń sọnù a ti ń gbàgbé nípa ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó yẹ kí a fi tàwọn kábíyèsí ṣe lóòótọ́ wọ́n padà wá bọ̀wọ́ ó normal of course àìmọye ìgbà tó yẹ pé èèyàn náà ti rí pé nǹkan tó ń ṣe ò dáa á dẹ̀ padà lọ túbá á padà lọ bọ̀wọ́ àmọ́ èyí tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ tí gbogbo ayé ti pé it is very important to consider public relations what people will say because of course the video has gone viral ẹ̀tẹ́ ló dà fún kábíyèsí báyìí. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ó ṣe ní láàánú pé a mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀ but a ti rí àwọn fídíòs ibi tí wọ́n ti jọ bọwọ́ rí but pé wọ́n jọ bọwọ́ rí àbí wọ́n jìjọ jó rí àbí wọ́n ní relationship lójú tiwa ó lè má dàbí nǹkan tó ń ṣẹlẹ̀ internally bóyá wọ́n ní good relationship internally yes bóyá relationship because àwọn report kan jẹ́ kó yé wa pé ní time tí governor fẹ́ wọlé pé bóyá Ooni of Ife ò support party tó fẹ́ gbé governor wọlé party míì náà support àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but beyond that a ní regard fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mọ́ lóòótọ́ èèyàn kan ti ń sọ pé ṣé tán bá wà ní hall tí èèyàn 5,000 bá wà ń bẹ̀ a sọ pé kí èèyàn 5,000 dọ̀bálẹ̀ fún ọ but the point is ẹ jẹ́ ká fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ ń ṣe tiẹ̀ lóòótọ́ gómìnà ẹni ọ̀wọ̀ ni gómìnà náà kábíyèsí náà ẹni ọ̀wọ̀ ni so tí ó bá di pé a fẹ́ bọwọ́ ó yẹ kí wọ́n ti prepare mind wọn pé tó mo fẹ́ lọ bọwọ́ o and that is why tẹ́ ṣe máa rí kábíyèsí mi tí ò kì í attend gbogbo events because àwọn kan believe pé Ọọ̀ni pàápàá wọn gan ó dà pé wọ́n ti attend event jù because tí wọ́n bá attend event jù á dẹ̀ mẹ́ni pé oríṣiríṣi àbùkù ló lè ta báyàn àwọn èèyàn ẹ mọ̀ pé ṣe rántí pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà kan tí Peter Edoche tó bọwọ́ pẹ̀lú Ooni of Ife wá dẹ̀ bẹ́ẹ̀ ni pé Peter Edoche disrespect ọba Yorùbá and àwọn kan wá sọ pé pé Peter Edoche àti Ooni of Ife pé the same level ni wọ́n ọ̀rọ̀ yẹn ṣá ó go viral but that is not the point the point is that ẹ̀tẹ́ yìí àbùkù báyìí ò yẹ kó máa wáyé láàárín àwọn ọmọ Yorùbá sí Yorùbá ìbá tiẹ̀ wá jẹ́ pé àwọn gómìnà lọ̀gá àwọn kábíyèsí a ní first class ọba ní Ooni of Ife o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fún Yorùbá ẹ jẹ́ ká fún àṣà Yorùbá ẹ jẹ́ ká fún ní ọ̀wọ̀ tó yẹ ká fún àwọn kábíyèsí wa ní ọ̀wọ̀ tó yẹ nítorí pé ńgbà tó bá yá tí àwọn ẹ̀yà tó kù bá bẹ̀rẹ̀ sí disrespect àwọn kábíyèsí wa totally kó má bàdà bẹ́ẹ̀ pé gbà ẹ̀ la ẹ̀ṣá fẹ́ máa sọ̀rọ̀ sókè and of course ó ti ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ ẹ rántí ìgbà tí bàbá Ọbásanjọ́ náà ní káwọn kábíyèsí kan dìde ó yá ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó bí ọmọ primary school that tells you a kind of relationship between àwọn olóṣèlú àti àwọn kábíyèsí and it shows that they are not respected but the point is àwọn kábíyèsí wa ṣán wà respected èèyàn kan sọ pé Queen of England ńgbà yẹn náà tó ti ní kí n yé pé ọmọ àbọ̀wọ́ ni no kábíyèsí ò lè máa bọ̀wọ́ every time ìrùkẹ̀rẹ̀ ní kábíyèsí máa ń jù and that is where the respect start from you may prove me wrong ó yẹ kí kábíyèsí máa ju ìrùkẹ̀rẹ̀ ni ṣé gbogbo èèyàn ló yẹ kí kábíyèsí máa bọ̀ lọ́wọ́ ni tí ẹni tó fẹ́ kí kábíyèsí tí ò bá ti lè dọ̀bálẹ̀ fine that's okay ó lè tẹ̀ why táwọn èèyàn ṣe àwọn míì ò ṣe ń tẹ̀ fún àwọn kábíyèsí wa this is where the issue lies kí ni comment yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n gbọ́. This is CrossBlog X TV.